ǹjẹ́ àtúnkù dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní látún ti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé baba 1010 TV2 ìkànnì kan tó yà lára ọ̀tọ̀ látàrí ìròyìn ajá balẹ̀ èyí tẹ́lẹ̀dùmarè tó fi jíǹkí wa tá à ń mú wá ní gbogbo ìgbà àti gbogbo àsìkò lójúmọ́ máwòrán yìí orúkọ oníròyìn kò lè yípadà àyànfẹ́ Ẹlẹ́dùmarè náà ní ṣáájú ká tó máa wo kókó tí ń bẹ́ẹ̀ níròyìn ẹ jẹ́ kí n máa kí gbogbo àwọn táyẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí wípé ẹ máa káàbọ̀ sórí ìkànnì aláyọ̀ ìkànnì àrólé baba 1010 TV new subscribers wa ni mò ń kíhun àtẹ̀yìn tí ẹ ti wà tipẹ́ láti ọjọ́ tó ti pẹ́ tá a ti jọ ń gbà á bọ̀ mo kí gbogbo wa náà pé ẹ kú àdúró ti gbogbo ìgbà gbogbo àsìkò Ẹlẹ́dùmarè yóò máa wà pẹ̀lú oníkálùkù wa ìròyìn fún ti àsìkò yìí ní ẹja wo kókó tí ń bẹ́nu rẹ̀ báyìí ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn. ààrẹ Bọ́lá Ahmed Tinubu Muhammadu Buhari Atiku Abubakar tó fi mọ́ Olúṣẹ́gun Ọbásanjọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo wọn náà ti ránṣẹ́ ìbánikẹ́dùn sí ìdílé Ayọ̀ Adébánjọ tí ó di olóògbé. ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti buwọ́lu yíyí ilé ẹ̀kọ́ Yabatech padà di yunifásitì. lóòótọ́ ni Ganduje sọ àwa ilẹ̀ Àríwá ní láti dúró de ọdún 2031 ṣáájú ká tó jáde fétò ìdìbò kankan ọ̀kan pàtàkì nínú olóyè nínú ẹgbẹ́ òṣèlú APC ló sọ yìí di mímọ̀. ẹni tí yóò bá joyè ọba gbọ́dọ̀ níṣẹ́ gidi lọ́wọ́ èyí tí yóò tó jẹ dáadáa bí bẹ́ẹ̀ kọ́ ọbakọba àti ọba rádaràda òní yóò dà nígbẹ̀yìn Olówù ti Òwu ní ìpínlẹ̀ Ògùn ló sọ èyí di mímọ̀. ó dá ní ìpínlẹ̀ Ondo báyìí àwọn agbébọn náà ti yìnbọn pa òṣìṣẹ́ ètò ìlera kan ní ìtòsí airport tó wà l'Ákúrẹ́. ó wá àwọn agbófinró ti ba àlùfáà èké tó ṣekú pa akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ kọ́lẹ́ẹ̀jì ìpínlẹ̀ Kwara tó fẹ́ fi ṣe ètùtù ọrọ̀. bákan náà ní ìpínlẹ̀ Rivers ọwọ́ ti ba arákùnrin tó ṣe bẹ́ẹ̀ gún ọ̀rẹ́ rẹ̀ pa nítorí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ tó di àwátì. ìyànjẹ yìí pọ̀ ìfìyàjẹni náà ti pọ̀ jù àwọn oníkẹ̀kẹ́ márúwá náà bínú ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn lórí ọwọ́ agbára tálága wọn àti kọmíṣánná fétòrìnnà ní ìpínlẹ̀ ọ̀hún tí wọ́n ń lò lórí wọn lórí. ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí. ààrẹ Bọ́lá Ahmed Tinubu Muhammadu Buhari Atiku Abubakar àti Olúṣẹ́gun Ọbásanjọ́ pẹ̀lú àwọn èèkàn ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ ránṣẹ́ ìbánikẹ́dùn sí ìdílé ẹni tó jẹ́ aṣáájú fún ẹgbẹ́ Afẹ́nifẹ́re Ayọ̀ Adébánjọ ètò di olóògbé lánàá òde yìí. lánàá láti mú ìròyìn náà wá fún wa nípa bàbá tí ó jẹ́ aṣáájú fún ilẹ̀ káàárọ̀ òjìrì àti ẹgbẹ́ Afẹ́nifẹ́re àti orílẹ̀-èdè Nàìjíríà ní àpapọ̀ Ayọ̀ Adébánjọ ètò di olóògbé lánàá òde yìí tí ń ṣe ọjọ́ 14 nínú oṣù kejì ọdún 2025 ní ilé rẹ̀ èyí tó wà ní Lẹ́kì tí ìròyìn náà sì jáde wípé bàbá ọ̀hún Ayọ̀ Adébánjọ olólo ọdún mẹ́rìndínlọ́gọ́rùn-ún lókè pẹ̀ ṣáájú kí ọlọ́jọ́ tó dé wàyí o ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ń ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ó mà júwe Ayọ̀ Adébánjọ gẹ́gẹ́ bí aṣáájú rere àti ajàfẹ́tọ̀ ọmọnìyàn èyí tí ó dúró tán láti ìgbà èwe rẹ̀ títí di ọjọ́ alẹ́ ojúwe Ayọ̀ Adébánjọ gẹ́gẹ́ bí olùfọkànsìn ìlú rẹ̀ èyí tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà yìí. bákan náà ni Olúṣẹ́gun Ọbásanjọ́ èyí náà tó sọ dímọ̀ wípé ọ̀fọ̀ gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ó ní ikú Adébánjọ yìí ó ní ó jẹ́ fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní nǹkan bíi ọjọ́ 3 oṣù kejì ọdún 2025 yìí ó sì ṣe àbẹ̀wò sí olóyè Ayọ̀ Adébánjọ ní ilé rẹ̀ táwọn sì jọ ní ìtàkùrọ̀sọ èyí tí kò tiẹ̀ ní fura dání pé bàbá òun kò ní pẹ́ mọ́ tí ó fi kúrò ní òkè pẹ̀ ojúwe Ayọ̀ Adébánjọ gẹ́gẹ́ bí ajàfẹ́tọ̀ ọmọnìyàn èyí tó dúró tọ́ tí ó sì fi ti nǹkan kan àbí tó fẹ́ jẹ níbẹ̀ tí kò fi ṣe ó ní nígbà tí ń bẹ láyé táwọn bá jọ ní èdè àìyedè ní í ṣe ní ó tún máa dúró lórí òótọ́ ọ̀rọ̀ táwọn sì tún padà jọ yanjú rẹ̀ láti lè gbé orílẹ̀-èdè Nàìjíríà dé èbúté ògo olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ olóṣọ èyí di mímọ̀ ó ní akíkanjú ẹ̀dá ó ní Ayọ̀ Adébánjọ bákan náà ni ẹni tó jẹ́ olùdíje sípò ààrẹ ní inú ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2023 Àtíkù Abubakar ó náà júwe bàbá òun gẹ́gẹ́ bí ajàfẹ́tọ̀ ọmọnìyàn tòótọ́ tó sì nífẹ̀ẹ́ orílẹ̀-èdè Nàìjíríà dénú dọ́kàn
gbogbo àwọn ènìyàn tí wọ́n jẹ́ èèkàn tí wọ́n ti sọ̀rọ̀ tí wọ́n sì ti ṣe ìbánikẹ́dùn lórí ikú olóyè Ayọ̀ Adébánjọ òní wọ́n pọ̀ níbi tá a tún ti rí ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party àti nínú ẹgbẹ́ òṣèlú Labour Party Peter Obi àti gómìnà ní ìpínlẹ̀ Ondo Lucky Ayédatiwa tó fi mọ́ àwọn èèkàn náà júwe olóyè Ayọ̀ Adébánjọ gẹ́gẹ́ bí ọ̀fọ̀ gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti buwọ́lù yíyí ilé ẹ̀kọ́ Yabatech padà di yunifásitì báyìí. ẹni tó jẹ́ mínísítà fétò ẹ̀kọ́ ní ilẹ̀ yìí ọ̀mọ̀wé Túnjí Aláùsá òun ló sọ èyí di mímọ̀ lánàá lásìkò tó ṣe àbẹ̀wò sí ilé ẹ̀kọ́ náà Yaba College of Technology tí wọ́n ń pè ní Yabatech. Ibẹ̀ ló ti ṣe ní àlàyé wípé òun ti bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ̀rọ̀ ọ̀hún tí kò sì pẹ́ tí ó jìnnà tí ààrẹ fi èsì lé orí ọ̀rọ̀ náà wípé kí ilé ẹ̀kọ́ Yabatech náà kó di ilé ìwé gíga fásitì. Ó sọ ní mọ̀ wípé pẹ̀lú àwọn ìwòye sí àti ìwádìí tí àwọn ṣe àwọn rí dájúdájú gbangba pé ilé ẹ̀kọ́ Yabatech ọ̀hún ó tọ́ lẹ́ni tí ó ti rẹ kó di yunifásitì báyìí. Ó ní pẹ̀lú bó ṣe jẹ́ pé àwọn tán jẹ́ ọ̀mọ̀wé tí wọ́n lé ní 200 òní wọ́n wà ní ilé ẹ̀kọ́ ọ̀hún tó sì ní gbogbo àwọn nǹkan tí ó tún lè mú ẹ̀kọ́ rọrùn dáadáa. Ó ní bẹ́ẹ̀ ní ilé ẹ̀kọ́ náà táwọn ti gbé yẹ̀wò yẹ́bẹ́yẹ́bẹ́ èyí tó ṣe àfihàn pé ó yẹ kí ilé ẹ̀kọ́ Yabatech yìí kó ti di ilé ẹ̀kọ́ gíga fásitì. Ó sọ di mọ̀ wípé bó sì ṣe gbé ọ̀rọ̀ náà déwájú ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun ló ti gbà lọ́wọ́ òun. ìyìn tó kàn kù ó ní àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan táwọn yóò fi polongo ilé ẹ̀kọ́ ọ̀hún pé ó ti di fásitì ní àìpẹ́ yìí sì ní gbogbo ẹ̀ ni yóò tó. Ó ní àwọn nílò láti mójútó ẹ̀ka ìmọ̀ nípa ètò ìmọ̀ ẹ̀rọ ní orílẹ̀-èdè Nàìjíríà èyí tí ó lè mú kí àdínkù kó bá àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń jápa kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà. Nígbà tí gíwá ilé ẹ̀kọ́ náà ọ̀mọ̀wé Ibrahim Abdul tí yóò máa sọ̀rọ̀ ó ní òun dúpẹ́ púpọ̀ lọ́wọ́ mínísítà fétò ẹ̀kọ́ náà ọ̀mọ̀wé Túnjí Aláùsá lórí àbẹ̀wò tó ṣe sí ilé ẹ̀kọ́ yìí. Ó ní àtàwọn táwọn jẹ́ olùkọ́ pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ làwọn ti ń rawọ́ ẹ̀bẹ̀ táwọn ń gbàdúrà lọ́sàn-án lóru àti lálẹ́ àti àwẹ̀ ní gbogbo ìgbà wípé kí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n bá wọn buwọ́lù ilé ẹ̀kọ́ náà kó di fásitì. Ó ní fún ìròyìn ayọ̀ èyí tí Túnjí Aláùsá tó mú wá báyìí ó mú kínú àwọn dùn àwọn sì tún retí àbájáde rere láti ọ̀dọ̀ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà láti tètè sọ ilé ẹ̀kọ́ Yabatech ọ̀hún di ilé ẹ̀kọ́ gíga fásitì. Lóòótọ́ ni Ganduje sọ àwa ilẹ̀ Àríwá ní láti dúró de ọdún 2031 ṣáájú ká tó jáde fétò ìdìbò. Olóyè nínú ẹgbẹ́ òṣèlú APC ló sọ èyí di mímọ̀. Ọ̀kan pàtàkì lára àwọn ẹgbẹ́ òṣèlú APC Musa Kwankwaso ní Kano òun ló sọ èyí di mímọ̀. Ó sì ní àlàyé wípé ṣe rí ọ̀rọ̀ tí àwọn ẹgbẹ́ Àríwá Consultative Forum èyí tí wọ́n sọ nípa tí Ganduje tó sọ nípa ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé yóò díje du ipò lọ́dún 2027 èyí tí Ganduje ti ṣe ní àlàyé pé gbogbo àwọn tí wọ́n bá ní àdìsọ́kàn láti jáde fún ààrẹ ní ilẹ̀ Àríwá kí wọ́n ṣe sùúrù kan fi ara wọn sínú ṣáájú kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó fi dá ààrà tiẹ̀ tán títí di ọdún 2031. Tẹ́ ẹ bá sì gbàgbé àwọn ẹgbẹ́ Àríwá Consultative Forum àwọn náà ti fèsì padà fún Ganduje pé ọ̀rọ̀ rírùn òní ó ń bá àwọn sọ yìí pé sóòní yóò máa là lé àwọn lọ́wọ́ àti pé kò sí túláàsì àti agídí nínú ìjọba àwarawa. ẹni tó bá wù wá ní ilẹ̀ Haúsá wa ó ní a lè bá lọ tá a sì dìbò wa fún. Ó tún sọ di mímọ̀ wípé ṣe gbogbo ohun tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tán ń ṣe yìí ṣe ń tán ṣe nílérí fáwọn létò nígbà ètò ìpolongo ìbò lé ní. Ó ní fún ìdí èyí Ganduje ń sọ̀rọ̀ bí ọmọdé ni o kò sì sí tí ó lè ṣe fún àwọn táwọn bá bá ẹni tó wù wọ́n lọ. Nígbà tí olóyè nínú ẹgbẹ́ òṣèlú APC Musa Kwankwaso tó náà yóò wá máa fèsì padà lánàá òde yìí ó ní sẹ́ẹ̀rí gbogbo tí àwọn ìgbìmọ̀ Àríwá Consultative Forum yìí náà èyí tí wọ́n sọ yìí ó ní ọ̀rọ̀ kùngbákùngbé èyí tí kò lẹ́sẹ̀ nílẹ̀ ó ní wọn ò lẹ́sẹ̀ nílẹ̀ bẹ́ẹ̀ wọn kò já mọ́ nǹkan kan láti dá Tinubu dúró lọ́dún 2027 lórí ètò ìdìbò ọdún 2027 náà. Ó ní àwọn Àríwá tí wọ́n rí ojútùú sí ìṣòro tí ń bá ilẹ̀ Haúsá tí ń bá wọn fínra. Ó sọ̀rọ̀ sí ẹgbẹ́ ọ̀hún pé wọn kò wúlò kankan pé wọ́n kàn wà
lásán bíi aláìsí ni ó ní ẹ jẹ́ ká bójú wo ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu báyìí ó ní wọ́n mà ti ṣe ìgbìmọ̀ kan èyí tí wọ́n pè ní North West Development Commission èyí tí igbákejì Senate President eyín Senator Barau Jibrin tó ń darí rẹ̀ nílẹ̀ tí wọ́n ti ṣe àlàkalẹ̀ owó tùlùtùlù owó tó tó 600 billion naira fún ètò ọ̀hún. Ó tún sọ nímọ̀ wípé owó tó jẹ́ 150 billion naira ó ní wọ́n tó ti gbé kalẹ̀ láti ṣe ojú ọ̀nà rélùwé èyí tí ń bẹ ní Kano ó ní tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó bá tún wá padà wọlé lọ́dún 2027 tá a ní kò ṣàìmọ̀ pé gudugudu méje àti yàyà mẹ́fà ó ní ààrẹ yóò tún tẹ̀lé láti máa ṣe ó ní fún ìdí èyí ọ̀rọ̀ ní Ganduje sọ o gbogbo ẹ̀yin tí ẹ bá ní ìfẹ́ láti díje sí ipò ààrẹ lọ́dún 2027 kì í bá dáa kẹ́ ẹ fọwọ́ yín sínú náà kẹ́ ẹ sì jẹ́ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó parí tiẹ̀ kí iṣẹ́ ribiribi àti iṣẹ́ takuntakun èyí tí ààrẹ gùn lé kó lè ní àṣeyọrí tó tọ́. Ẹni tí yóò bá jọba ó gbọ́dọ̀ ní iṣẹ́ gidi lọ́wọ́ bí bẹ́ẹ̀ kọ́ ọba rádaràda àti ọba kọba òní yóò dà nígbẹ̀yìn Olówù ti Òwu ní ìpínlẹ̀ Ògùn ló sọ èyí di mímọ̀. Orí adé nílẹ̀ Òwu èyún Olówù ọba Sàká Mátẹ̀mílọ́lá ló fi ìròyìn náà léde ní ọjọ́ Àlàmísì tá a lò sẹ́yìn lásìkò tó ní ìtàkùrọ̀sọ níbi ètò táwọn ẹgbẹ́ oníròyìn ìpínlẹ̀ Ògùn èyí tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ tí wọ́n pe orúkọ rẹ̀ ní Media Parliament tó wáyé ní Abẹ́òkúta ibẹ̀ ní Olówù ti Òwu ní ìpínlẹ̀ Ògùn ó ní ó ti ṣe ní àlàyé wípé ṣe rí ipò ọba tá a wà yìí a gbọ́dọ̀ máa ṣe àmójútó àwọn tí wọ́n fẹ́ fi jẹ oyè ọba lásìkò yìí ó ní ẹni tó bá dupò ọba tí kò bá ní iṣẹ́ gidi àbí iṣẹ́ tó jẹ tó sì máa ṣẹ́kù lọ́wọ́ onírú wọn ni máa ń di ọba tán tí wọ́n wá di kànáńjágbọ̀n nípa pé kí wọ́n máa ta ilẹ̀ onílẹ̀ àti dúkìá onídúkìá èyí tí ó sì máa ba ojú ipò ọba jẹ́ ó ṣe ní àlàyé wípé báwa ṣe wà bá a ṣe dúró yìí níṣe ni a ti ní ìgbìmọ̀ àwọn orí adé kọ̀ọ̀kan táwọn sì ti ń bá ìjọba orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀ pàápàá jùlọ ní ìjọba ìpínlẹ̀ Ògùn tó fi mọ́ àwọn afọbajẹ láti máa gbé ìgbésẹ̀ tó tọ́ àtèyí tó yẹ nípa kí wọ́n mọ irú iṣẹ́ tí ẹni tó bá fẹ́ jẹ oyè ọba iṣẹ́ tó ń ṣe bí iṣẹ́ náà kó ṣe lóṣùwọ̀n tó ó ní nítorí pé àìní iṣẹ́ lọ́wọ́ àwọn orí adé kọ̀ọ̀kan olómú wọn jẹ̀jẹ̀kújẹ tí wọ́n sì ń wu ìwàkiwà ní àwùjọ ó ní àti ń gbé ìgbésẹ̀ báyìí o láti máa ṣe irú ìwádìí finifini bí ìfabamúyàn tí iṣẹ́ ọwọ́ rẹ̀ ò bá kájú òṣùwọ̀n ní ṣe làwọn yóò yọ kúrò ní ipò torí pé àwọn ọba tí wọ́n ń jẹ lóde òní wọn ò níṣẹ́ lọ́wọ́ wọn ò sì lábọ̀ ó ní wọ́n fi ń ba orí adé jẹ káàkiri ilẹ̀ káàrọ̀ òjìrè ó ní ilẹ̀ káàrọ̀ òjìrè ní pàtàkì jùlọ orí adé nílẹ̀ káàrọ̀ òjìrè wọn kò ń ṣe orí adé rádaràda bẹ́ẹ̀ wọ́n ń ṣe ipò kan jábútẹ́ wípé ipò tó níláárí tó sì dáa jùlọ ni fún ìdí èyí a gbọ́dọ̀ mọ ọmọrú àwọn tá a fẹ́ fi jọba ká ṣe ìwádìí wọn dáadáa lórí iṣẹ́ tí wọ́n ní lọ́wọ́ wọn ò ní lè di wàhálà àti kànáńjẹ́gbọ́n sílùú lọ́rùn tí wọ́n bá dórí àlééfà tán. Ní ìpínlẹ̀ Ondo àwọn agbébọn náà yìnbọn pa òṣìṣẹ́ ètò ìlera ní ìtòsí airport l'Ákúrẹ́ gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ òṣìṣẹ́ ètò ìlera kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Akínọlá Ọ̀yábíyì ó ní wọ́n ṣekú pa ní ìtòsí Àkúrẹ́ airport ìjọba ìbílẹ̀ àríwá Àkúrẹ́ ní ìpínlẹ̀ Ondo gẹ́gẹ́ bí àlàyé tí ọ̀kan lára àwọn mọ̀lẹ́bí olóògbé ọ̀hún tó ṣe ó ní olóògbé náà ti ibi iṣẹ́ rẹ̀ bọ̀ ní nǹkan bí dédé aago 8 alẹ́ ní àná òde yìí níbi tí àwọn oníṣẹ́ láabi kan tán ti wá láti inú igbó tán sì yìnbọn lu ẹni tó jẹ́ òṣìṣẹ́ elétò ìlera náà ní ìgbàgbọ́ ni pé wọ́n fẹ́ jí gbé tẹ́lẹ̀ ni ṣùgbọ́n nígbà tí wọ́n súnmọ́ arákùnrin náà ó ní wọ́n sọ dímọ̀ wípé wọ́n yìnbọn lù ú ní ibi ìdodo rẹ̀ tí wọ́n sì gbìyànjú láti gbé lọ sílé ìwòsàn ṣùgbọ́n aṣọ kò bá ọmọ yẹn mọ́ ọmọ yẹn ti ṣe bẹ́ẹ̀ rìn ìhòòhò ọjà ṣáájú kí ó tó dé ilé ìwòsàn náà wọ́n sọ di mímọ̀ wípé àwọn ti ṣe bẹ́ẹ̀ gbé òkú ọ̀hún nígbà tí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo Fúnmiláyọ̀ Ọdúnlámì ó sọ dímọ̀ wípé lóòótọ́ àti lódodo ó ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn ti pa kìtìmọ́lẹ̀ báyìí láti ṣe àwárí àwọn oníṣẹ́ láabi náà tẹ́ ẹ̀ bá sì gbàgbé àti mú ìròyìn náà wá ṣáájú nípa àwọn agbébọn ìtàn jí àgbẹ̀ àti àwọn akẹ́kọ̀ọ́ 3 ọ̀tọ̀ọ̀tọ̀ gbé ní ìjọba ìbílẹ̀
ní ìjọba ìbílẹ̀ yìí bákan náà ní agbègbè òkè oge ọ̀bá ilé nínú èyí tí wọ́n ti ní wọ́n ń béèrè fún mílíọ̀nù 15 náírà gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ mẹ́tẹ̀ẹ̀ta lásìkò tá a fi ń kó ìròyìn jọ a kò tẹ̀ tí ì rí nǹkan kan gbọ́ nípa ìtúsílẹ̀ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ọ̀hún tí wọ́n gbé ní àsìkò tí wọ́n ń darí bọ̀ láti inú oko náà ní ọ̀sẹ̀ tí a lò sẹ́yìn. Ọwọ́ àwọn agbófinró ti bá àlùfáà èké tó ṣekú pa akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ kọ́lẹ́jì ní ìpínlẹ̀ Kwara. Nílùú Ìlọrin òní ọwọ́ ti bá arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Abraham Mahadi Bello èyí tí wọ́n sọ dímọ̀ wípé ó ṣekú pa akẹ́kọ̀ọ́ onípele ìgbẹ̀yìn ní ilé ẹ̀kọ́ Kwara State College of Education ìyún Lawal Afso Yetunde gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ láti ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí. Wọ́n sọ dímọ̀ wípé ní ọjọ́ 10 inú oṣù kejì ọdún 2025 tá a wà yìí ó ní wọ́n ṣe àwátì arábìnrin Afso Yetunde yìí èyí tí wọ́n ti sọ dímọ̀ wípé wọ́n tọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ní ọjà ọba tí ń ṣe Ìlọrin wọ́n tọ̀ lọ nínú àlàyé wọn. Ìgbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n sọ dímọ̀ wípé lọ́jọ́ 10 yìí ní ṣe ni Afso ló wà ní òde níbi tí wọ́n ti ń ṣe ìkómọ tó sì gba ìpè kan láti ẹ̀dọ̀ ẹni tí ó jẹ́ ọ̀rẹ́ rẹ̀. Wọ́n ní bí ó ṣe pa oúnjẹ tì bẹ́ẹ̀ náà ni ó sì dìde lójú agbo bí wọ́n ṣe rí mọ́ náà rèé látìgbà náà ló ti di àwátì. Ìpè tó gbàgbẹ̀yìn yìí ó ní wọ́n tọpinpin rẹ̀ tí wọ́n sì tọpinpin ìpè náà dé ọ̀dọ̀ Bello èyí tó gbé ní Ọ̀fà garage nílùú Ìlọrin náà. Wọ́n sọ dímọ̀ wípé agboolé àlùfáà èké ọ̀hún ó ní ó jẹ́ agboolé àlùfáà ńlá kan ní ìsàlẹ̀ kòtò tí ń ṣe ìlú Ìlọrin náà. Nígbà tí wọ́n tọpinpin dé ilé arákùnrin ọ̀hún wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú Abraham Bello ó sì ṣe ní àlàyé pé òun kò mọ nǹkan kan nípa ìrìn arábìnrin Afso Yetunde náà o. Wọ́n sì ṣe ní àlàyé wípé wọ́n tú inú ilé rẹ̀ wò dáadáa ibẹ̀ ni wọ́n ti rí àwọn ẹ̀yà ara arábìnrin Yetunde yìí tó jẹ́ ọmọlé ẹ̀kọ́ onípele ìgbẹ̀yìn tí wọ́n sì rí àwọn ẹ̀yà ara rẹ̀ kọ̀ọ̀kan èyí tí ó mú kí wọ́n mọ̀ wípé níṣe ni ó ṣekú pa arábìnrin ọ̀hún. Wọ́n tún rí àwọn ohun ìjà olóró míì àti ohun èlò èyí tí wọ́n máa ń lò láti fi tú páàtì ara èèyàn yálàyàlà sí ilẹ̀ nínú èyí tí wọ́n ní ó ṣe àfihàn pé kì í ṣàkọ́kọ́ kì í sí ẹ̀kejì rèé tí Bello yóò ti máa wu irú ìwà burúkú èyí tí àṣírí rẹ̀ tó fi tú yìí. Nígbà tí wọ́n sì fi páńpẹ́ òfin mú Bello ó ṣe ní àlàyé pé lórí ẹ̀rọ ayélujára tí ń ṣe lórí ìtàkùn ayélujára tí ń ṣe Facebook làwọn ti jọ pàdé táwọn ti jọ share nọ́mbà láàrin ara wọn kó tó di wípé òun tán wá sí ilé náà. Wọ́n ti fi páńpẹ́ òfin gbé báyìí nígbà tán ní ọ̀kan pàtàkì lára àwọn àlùfáà ńlá ní ìlú Ìlọrin tí ń ṣe ìsàlẹ̀ kòtò òní ó jẹ́ sí ní ọmọ arákùnrin náà òní ó jẹ́. Bákan náà ní ìpínlẹ̀ Rivers ọwọ́ ti bá arákùnrin tó ṣe bẹ́ẹ̀ tó gún ọ̀rẹ́ rẹ̀ pa nítorí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó di àwátì láàrin àwọn méjèèjì. Ọ̀dọ́kùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Michael òun ló máa ṣe bẹ́ẹ̀ tó gún ọ̀rẹ́ rẹ̀ Uchenna tó gún ní ọ̀bẹ pa nítorí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó di àwátì gẹ́gẹ́ bí àlàyé tí àwọn ènìyàn ṣe àti tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún Grace Nrijekoko èyí tó ṣe fáwọn oníròyìn òní ní agbègbè tápè ní Egede Maitu ní Diobu Port Harcourt tí ń ṣe olúùlú ìpínlẹ̀ Rivers ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ti wáyé nígbà tí wọ́n ṣe ní àlàyé wípé Michael àti Uchenna ó ní wọ́n jẹ́ ọ̀rẹ́ mínú àti ọ̀rẹ́ tímọ́tímọ́ tí wọ́n ti ń bára wọn bọ̀ láti ọjọ́ tó ti pẹ́. Uchenna ló lọ rè kí Michael ní ilé ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ burúkú yìí èyí tí ó ṣẹlẹ̀. Wọ́n ní nígbà tí ó ṣe tọ́tún fẹ́ máa lọ ó ní Michael kẹfin pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun ó ti di àwátì ó sì fi ẹ̀sùn náà kan Uchenna pé òun ló jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà. Nígbà tí èdè àìyedè ọ̀hún tó búrẹ́kẹ́ láàrin àwọn méjèèjì níṣe ni Michael ló lọ fa ọ̀bẹ yọ tó sì gún ọ̀rẹ́ rẹ̀ Uchenna ní gẹ̀ǹgẹ̀ àyà. Wọ́n gbìyànjú láti dóòlà ẹ̀mí Uchenna ṣùgbọ́n padà dákẹ́ ní ilé ìwòsàn èyí tí wọ́n gbé lọ. Wọ́n fi páńpẹ́ òfin gbé Michael lẹ́ni tó ti ń ṣẹ́jú pẹ́upẹ́u ní àgọ́ àwọn agbófinró báyìí. Ìyànjẹ yìí ti pọ̀ jù ìfìyàjẹni náà sì pọ̀. Àwọn oníkẹ̀kẹ́ márúwá náà bínú ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn lórí ọwọ́ agbára tálága wọn àti kọmíṣánná fún ètò ìrìnnà ní ìpínlẹ̀ ọ̀hún nípínlẹ̀ Enugu èyí tí wọ́n ń lò lé wọn lórí.
àwọn oníkẹ̀kẹ́ márúwá ti ìpínlẹ̀ Enugu ni wọ́n túyàyà tán sì túyàyà jáde síta láti ṣe ìwọ́de tako ẹni tó jẹ́ alága fún ẹgbẹ́ oníkẹ̀kẹ́ márúwá ti ìpínlẹ̀ Enugu èyún ọ̀gbẹ́ni Kingsley Ede láti fi ipò rẹ̀ sílẹ̀ àti ẹni tó jẹ́ kọmíṣánná fún ètò ìrìn àjò ní ìpínlẹ̀ ọ̀hún Obi Ọzọ wọ́n fi ẹ̀sùn kan àwọn méjèèjì pé níṣe ni wọ́n gba owó túlùtúlù lọ́wọ́ àwọn tí wọn ò sì ná ni pé bóòlù àwọn gan ṣe ń jẹ àti báwo ni àwọn gan báwo ni wọ́n ṣe ń mu wọ́n sọ dímọ̀ wípé ìjọba ìpínlẹ̀ Enugu wọn ló ti fi òfin lélẹ̀ pé owó tí àwọn oníkẹ̀kẹ́ márúwá tí wọ́n gbọ́dọ̀ máa san ní ojoojúmọ́ ó gbọ́dọ̀ jẹ́ 550 naira oníṣùgbọ́n níṣe ni alága ọ̀hún àti kọmíṣánná fún ètò ìrìnnà ní ìpínlẹ̀ Enugu náà ti fi tiwọn kún tán sì ti sọ owó náà di 750 naira ní ojoojúmọ́ nígbà tí àwọn oníkẹ̀kẹ́ márúwá náà tí wọ́n fọn rere ọ̀rọ̀ náà jáde síta wípé wọ́n ti sọ àwọn kan ògiri o àti pé báwọn ò bá tiẹ̀ ti fún ọ lówó báyìí níṣe ni àwọn ọmọ wọn tán kó síta náà wọ́n ń ṣe àwọn báṣubàṣu tán sì máa ń fi ìyà jẹ àwọn ní ọ̀nà àìtọ́ wọn ni mélòó la tiẹ̀ wá fẹ́ rán nínú gbogbo wàhálà àti làásìgbò tí ń bá wọn fínra ní orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bí epo ṣe di ọ̀wọ́n gógó wọn ni àwọn èèyàn táwọn náà ń gbé ní kẹ̀kẹ́ márúwá àwọn náà sì máa fọn rere pé kò sówó lọ́wọ́ àwọn wọn ni gbogbo eléyìí ó ti sú àwọn o pẹ̀lú bí ìjọba ìpínlẹ̀ Enugu bá ṣe dákẹ́ lórí ọ̀rọ̀ náà wọn wá pè ẹni tó jẹ́ gómìnà Peter Mbah láti tètè bá wọn wá ojútùú sí ọ̀rọ̀ ọ̀hún kó tó di pé agbára kò ní padà ká mọ́ láti yọ ẹni tó jẹ́ alága fẹ́gbẹ́ àwọn oníkẹ̀kẹ́ márúwá ètò tí ń gba owó náà ní ọ̀nà àìtọ́ lọ́wọ́ àwọn Kingsley Ede àti ẹni tó jẹ́ kọmíṣánná fún ètò ìrìnnà ní ìpínlẹ̀ ọ̀hún Obi Ọzọ pé kí wọ́n tètè yọ wọ́n kúrò nípò kí àlàáfíà lè jọba wọ́n sì ní bí bẹ́ẹ̀ kọ́ níṣe ni agbára ìjọba kò ní padà ká ọ̀rọ̀ náà mọ́ torí wọ́n ti ń sún àwọn báyìí lásùnkàn gírí. Because that very day in the news, understand fraud. Because that very day in the news, understand the official one we know is 550. My point now is that 200 naira everybody come and explain. Understand? They come and explain to us that they made that 200 naira should be. I don't even understand my point. How can someone else do that? Also, I'm Simon. I'm a keke. People in the pool that even before. I'm on past regime. My now. But yes, it is Nigeria. Upon that, I know what the money. Money I use governor that other taxations should stop. He has given us in Kenyawa 550 to develop Enugu. We are going to be paying 5. Kídùn kó pọ̀ ṣókí òní ọbẹ̀ oge màdẹ́màgẹ́ fìlà kò gbọ́dọ̀ kọjá ìpéǹpéjú ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún máa ṣojú mọ́ màá wò náà tètè gbọ́yìn òun náà ni àyànfẹ́ Elédùmarè títí dìgbà tààtù padà máa fún wa ní ìròyìn míì ó kọ́ mi ò ní yí padà àyànfẹ́ náà ni mo kí a pé a kú pọ̀pọ̀ sísìn ìsinmi òpin ọ̀sẹ̀ ìsinmi aláyọ̀ Elédùà yóò máa ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa.